Ó ti dòfin, ẹ̀wọ̀n gbére ni fún ẹnikẹ́ni tó bá fi tipátipá bá ọmọdébìnrin lò pọ̀. Àwọn mọ̀lẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí ti bu ọwọ́ lu òfin kan lánàá ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ pé ẹ̀wọ̀n gbére ni fún ẹnikẹ́ni yálà ọkùnrin tàbí obìnrin tó bá bá ọmọ kékeré sùn tàbí lò wọ́n ní ìlòkulò. Bíbu ọwọ́ lu òfin ọ̀hún kò sẹ́yìn bí ìṣẹ̀lẹ̀ ìbálòpọ̀ àwọn mọ̀jẹ̀sín ṣe pọ̀ jàǹtìrẹrẹ káàkiri orílẹ̀-èdè yìí lójoojúmọ́. Nínú ìròyìn táwọn ẹgbẹ́ kan gbé jáde, orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ ìṣẹ̀lẹ̀ yìí láti ọjọ́ pípẹ́ sẹ́yìn. Nígbà tó ń sọ̀rọ̀, Adams Oshiomhole tó ń ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ Edo nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin àgbà ṣàlàyé pé ṣe ni kí wọ́n fi ọwọ́ líle mú ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ìjìyà tó bá sì tọ́ sírú ẹni bẹ́ẹ̀ ni kí wọ́n fún un. Ó fi síwájú ilé pé kí wọ́n ṣe ẹ̀wọ̀n rú èèyàn bẹ́ẹ̀ ní 20 ọdún gbáko, eléyìí tí igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin sì kejì rẹ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, àwọn aṣòfin àgbà gbà pé ẹ̀wọ̀n gbére ló tọ́ sírú ẹni tó bá san aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀.